Iyabo Ojo ti ṣàlàyé ìdí tó fi gbà kí bàbá Priscilla sin relé ọkọ. Gbajúmọ̀ òṣèré tó tún jẹ́ aláfẹ́, Iyabo Ojo ló ti sọ fáyé gbọ́ ìdí tó ṣe gbà kí ọkọ rẹ̀ àtijọ́ tó tún jẹ́ bàbá àwọn ọmọ rẹ̀ ó yọjú gẹ́gẹ́ bí bàbá ìyàwó níbi ayẹyẹ ìgbéyàwó alárinrin tó ṣe fún ọmọ rẹ̀ obìnrin ìyẹn Priscilla lọ́jọ́sí ní oṣù kẹrin ọdún 2025. Iyabo Ojo sọ̀rọ̀ yìí lórí ètò The Morayo Show. Àlàyé rẹ̀ ni pé ìgbésẹ̀ gbọ́dọ̀ wáyé bí ènìyàn bá fẹ́ pa ègún rẹ́. Ó ní àwọn òbí òun ti kọ ara wọn sílẹ̀, òun náà pẹ̀lú sì ti ní ìrírí kíkọ ọkọ, ṣùgbọ́n tí òun ti ṣe ìpinnu pé èyíkéyìí ìlàkọjá òun kò ní la ipa burúkú lórí àwọn ọmọ tí òun bí. Èyí gan ló fa ìpinnu tí òun ṣe lọ́kàn òun pé òun yóò fi ìgbésẹ̀ gbígba bàbá Priscilla láàyè láti ṣe bàbá ìyàwó lọ́jọ́ nǹkan ẹ̀yẹ ọmọ rẹ̀ ra ìdùnnú àti àṣeyọrí fún ìgbéyàwó ọmọ òun. Ó fi kún pé nígbà tí ọjọ́ ẹ̀yẹ Priscilla ti bá bàbá rẹ̀ láyé, kò sí ìdí kankan láti má jẹ́ kó wà níbẹ̀, àti pé ohun yòówù tó wù kó ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀ àtijọ́ kò yẹ kó kan àwọn ọmọ rẹ̀ rárá nítorí kò ṣẹ̀ wọ́n. Kí ló dé tí kò wá níwà níbẹ̀? Èmi pẹ̀lú rẹ̀ la ò jọ sí papọ̀ mọ́. Iyabo Ojo wí báyìí pé mo fi ìgbésẹ̀ náà ra àṣeyọrí fún ọmọ mi ni kó lè rí ìdùnnú ní ilé ọkọ. Bàbá rẹ̀ ò kú, ó wà láàyè, kí wá ló dé tí kò ní wà níbẹ̀? Ìgbà tí kò ṣẹ̀ wọ́n, èmi pẹ̀lú rẹ̀ la ò jọ sí papọ̀ mọ́, kò sì gba ibì kankan kan àwọn ọmọ. Bẹ́ẹ̀ yìí gan ni Iyabo Ojo wí.